dédé àsìkò yìí lágbára ọlọ́run ọba àánú yóò wà wárí o. Ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ keje nínú oṣù kẹsàn-án ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ti mọ bí nǹkan ṣe lọ sí lánàá nílùú Àbújá nílé ẹjọ́ Tribuna èyí tí wọ́n gbé kalẹ̀ tó ń gbọ́ sí awuyewuye èyí tó súyọ lẹ́yìn ìbò àwọn ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní orílẹ̀-èdè yìí tí gbogbo ìdájọ́ ọ̀hún sì wá sí òpin lánàá nílùú Àbújá níbi tá a ti rí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sẹ́nẹ́tọ̀ Shettima bákan náà tá a rí ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú Labour Party Julius Abure, ẹni tó tún jẹ́ alága fẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè yìí Abdullahi Ganduje àti àwọn gómìnà kọ̀ọ̀kan tó fi mọ́ àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ọ̀rọ̀ òṣèlú tí wọ́n ti kópa níbi tí ìdájọ́ ọ̀hún ti wáyé lánàá ní ibi ilé-ẹjọ́ ọ̀hún ilé-ẹjọ́ Tribuna tó wá dá gbogbo ẹjọ́ ọ̀hún ládàá lánàá tí wọ́n sì gbé ààrẹ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti inú ẹgbẹ́ òṣèlú APC lẹ́yìn gbogbo àyẹ̀wò àti atótónu àwọn agbẹjọ́rò tí gbogbo wọn sọ̀rọ̀ nílé ẹjọ́ náà ni wọ́n kéde ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti inú ẹgbẹ́ òṣèlú APC wípé òun gangan lọ́mọ oyè tó jẹ́ olúborí pẹ̀lú àwọn ẹ̀rí èyí tó fi hàn nílé ẹjọ́ náà lánàá. Ṣùgbọ́n ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì ìlanilọ́yẹ̀ lórí ọ̀rọ̀ ètò òfin sí ẹgbẹ́ òṣèlú Labour Party àti ọmọ oyè wọn Peter Obi eyín amòfin Kẹ́hìndé Ẹdùn òun ló ti fọwọ́ ké ìpẹ̀jẹ tó sì búra wípé àwọn ò ní gbọ́ àwọn ò ní gbà àwọn ò tún lọ sílé ẹjọ́ Supreme ní láti pe ọ̀rọ̀ ìbò ọ̀hún láti pè wọ́n lẹ́jọ́ àti àjọ INEC bí ọ̀rọ̀ ṣe ṣe rí lọ́wọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí Alhaji Atiku Abubakar láti ẹgbẹ́ òṣèlú PDP náà eyín amòfin Chris Uche tóun náà sọ di mímọ̀ wípé àwọn ò gba ilé ẹjọ́ Supreme lọ láti tún ẹjọ́ ọ̀hún dá wípé màkàrúrù ó wà nínú ẹjọ́ Tribuna èyí tó wáyé lánàá nílùú Àbújá. Igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Shettima lánàá lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́ Tribuna tó wáyé nílùú Àbújá ló ti ké sí Alhaji Atiku Abubakar àti ẹgbẹ́ òṣèlú PDP tó jẹ́ ọmọ oyè èyí tẹ́bí jòdùpá rẹ̀ tó sì pàdánù sọ́wọ́ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti láti ẹgbẹ́ òṣèlú Labour Party tó sì jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ ọ̀gbẹ́ni Peter Obi àti ọmọ oyè tó díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APM Chichi Ojei tó sì ní gbogbo wọn ni wọ́n ṣetán láti bá ṣe pọ̀ kí wọ́n nawọ́ ìfẹ́ láti lè bá ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ṣe kí wọ́n lè mú àyípadà rere bá orílẹ̀-èdè Nàìjíríà bákan náà kí wọ́n lè fọwọ́sowọ́pọ̀ láti gbé ìmọ̀ràn ọpọlọ wọn gbọ́n àti òye kalẹ̀ fún ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Shettima èyí tó kí Atiku Abubakar bákan náà Peter Obi àti Chichi Ojei láti ẹgbẹ́ òṣèlú APM àti àwọn tó kù pátápátá wípé bí ọ̀rọ̀ bá ti rí báyìí èèyàn máa ń gbà fún Ọlọ́run ni ó ní Ọlọ́run ọba nìkan ló ní ìmọ̀ lórí ohun gbogbo bí ènìyàn méjì bá ń jàdù ayò tí wọ́n sì ń ta ayò ọlọ́pọ̀n ènìyàn kan ló jáwé olúborí tí èèyàn kan yóò sì fìdí rẹmi ó ní kì í wá ṣe yí pé bóyá fífìdí rẹmi sọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu wọ́n fi bú wọn tàbí wọ́n fi wọ́n ṣe ẹ̀sín bí kò ṣe wípé àkọọ́lẹ̀ Ọlọ́run kò ní tàsé Shettima lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tí wọ́n dá ẹjọ́ ọ̀hún ló gba àwọn yòókù jọ àti ẹgbẹ́ òṣèlú tó kù láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu kí wọ́n lè mú àyípadà rere aláìlẹ́gbẹ́ tó lọ́rìn dáadáa bá orílẹ̀-èdè wa Nàìjíríà kí orílẹ̀-èdè yìí náà kó sì wà nínú ìfẹ́ ìṣọ̀kan àti ìdàgbàsókè láwọn ẹ̀ka gbogbo. Ààrẹ àná ní orílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari ló ti ránṣẹ́ ìkíni kú oríire
sí ààrẹ lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu látàrí ẹjọ́ eléyìí tílé ẹjọ́ tí wọ́n gbé kalẹ̀ èyí tó ń gbọ́ sí awuyewuye tó súyọ lẹ́yìn ìbò ní orílẹ̀‐èdè Nàìjíríà níbo àwọn ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin èyàn election tribunal tó jẹ́ ti presidential èyàn tàwọn ààrẹ tó wà nílùú Àbújá tó wáyé lánàá o níbi tí wọ́n ti kéde Bọ́lá Ahmed Tinubu láti inú ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ọmọ oyè èyí tí ìbò gbé wọlé tó sì ká ojú òṣùwọ̀n èyí tí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí wípé òun gangan lọ́mọ oyè èyí tí ìbò gbé wọlé o lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ààrẹ àná Muhammadu Buhari ó nínú òun dùn ayọ̀ òun sì kún láti gbọ́ irú ìròyìn báyìí tó túmọ̀ sí wípé lábala ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń ṣe dáadáa síwájú sí o ó ní wọn ò wojú wọn ò wo tẹ̀sìn tẹ̀yà tàbí kí wọ́n wo èdè bí kò ṣe wípé ohun tó ń bẹ nílẹ̀ àti àwọn ẹjọ́ èyí tí wọ́n tẹ́ pẹpẹ síwájú wọn òun ni wọ́n ṣe ìdájọ́ lé lórí o nípa ìdí èyí ààrẹ àná Muhammadu Buhari olóhùn darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti bá Bọ́lá Ahmed Tinubu láti bá yọ̀ bákan náà ló ń kí gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC pé wọ́n kú oríire eléyìí tí wọ́n fi kéde Tinubu nílé-ẹjọ́ Tribuna èyí tó kalẹ̀ sílùú Àbújá lánàá o lákòótán nínú ọ̀rọ̀ Buhari ó wá gba gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lámọ̀ràn láti ṣe ohun gbogbo pẹ̀lú ìwà òtítọ́ ìbẹ̀rù Ọlọ́run bákan náà kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu kí ètò ìṣèjọba rẹ̀ kó lè so dídùn ọsàn fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí. Ó kéré tán o àwọn ìlú agbègbè tó tó bíi márùndínlógójì ní ìpínlẹ̀ Ògùn àwọn mà ní àgbàrá òjò omi ló ti ń ṣe ọṣẹ́ fún báyìí o èyí tó ti dá ọ̀pọ̀lọpọ̀ ètò ọrọ̀ ajé wọn gulẹ̀ sí ojú kan ṣo bí ọkọ̀ èyí tí wọ́n gbé sórí odò pàápàá jù àwọn ìlú kan tó wà ní àjùmọ̀ṣe ní ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ké gbàjarè síta báyìí o fún ìjọba ìpínlẹ̀ Ògùn àti ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà láti dákundábọ̀ kí wọ́n gbà wọ́n là kúrò lọ́wọ́ òpópónà wọn tí ò dáa bákan náà àwọn odò kan èyí tó yẹ kí ìjọba kí wọ́n la ọ̀nà fún kí omi kó lè máa ṣàn gerege o èyí tí wọ́n kọ̀ jálẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ògùn àti ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà tí wọ́n ṣe fún wọn làwọn olùgbé àjùmọ̀ṣe o ohun mà ni wọ́n ti ké gbàjarè síta o wọn ló kéré tán àwọn ìlú tó ń bẹ ní abẹ́ agbègbè tí omi burúkú yìí tó ń ṣọṣẹ́ fún ló ní bíi márùndínlógójì báyìí lára àwọn ìlú ọ̀hún láti rí Musafẹ́jọ́ bákan náà ó ń jù wọ́n Tolúwalàṣẹ Àjùmọ̀ní Ìdẹ̀ra Ìlíṣà Òkè Odò Líásù Balógun Ìtura Ìlísà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní gbogbo àwọn agbègbè wọ̀nyí lómi ló ti bà nǹkan jẹ́ tí ọ̀nà wọn ò sì dá èyí tó ń fa ìbẹ̀rù bojo fún wọn o pẹ̀lú bí àwọn ọmọléèwé yóò ṣe wọlé sísà ìkẹ́kọ̀ọ́ tuntun láìpẹ́ yìí wọ́n bá bẹ ìjọba ìpínlẹ̀ Ògùn láti dákundábọ̀ kí wọ́n gbà wọ́n kí wọ́n sì bá wọn ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ láwọn òpópónà wọn gbogbo pàápàá jù ní agbègbè ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà ọmọ orílẹ̀-èdè yìí Yorùbá tó ń kọrin tàkasùfé tó sì ń ṣe dáadáa lágbolé orin kíkọ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí Ahmed Ọlọ́ládé o tí gbogbo èèyàn mọ̀ sí Àṣàkẹ́ ló ní àfojúsùn òun lọ́wọ́ báyìí o ní wípé òun fẹ́ kọrin pọ̀ pẹ̀lú ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà ọ̀jọ́mọkùnrin olówó ni Kenya West ní àfojúsùn òun báyìí o Àṣàkẹ́ tó fi ọ̀rọ̀ òun léde lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ló ti sọ di mímọ̀ ó ní òun fẹ́ràn ẹni tí kìí fi iṣẹ́ ṣeré o tó sì ní egungun láti ṣe dáadáa bákan náà tó ń bá àwọn ènìyàn ṣe ó ní Kenya West jẹ́ ọ̀kan nínú àwọn ènìyàn èyí tó ń gbé òṣùbà fún nítorí pé bó bá ń kọ orin lọ́wọ́ ì máa ń fi ọkàn àti ara ì máa ń fi ṣiṣẹ́ ni kìí ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́ rẹ̀ ó ní ní báyìí irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ lòun ní ìfẹ́ láti bá kópa ó ní gbogbo ìgbìyànjú tí ń lọ lábẹ́ báyìí láti lè rí dájú pé Kenya West tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà òun pẹ̀lú rẹ̀ wọ́n jọ kọ orin pọ̀ tí gbogbo ayé yóò sì gbọ́ tí wọ́n tẹ́wọ́ gbà á nítorí wípé lára àwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà èyí tí kìí fiṣẹ́ ṣeré lòun jẹ́ o ó ní kìí ṣe pé bóyá àwọn ta ènìyàn kan nù bí kò ṣe pé àwọn ènìyàn tí wọ́n bá ní àfojúsùn
tí wọ́n sì ní ẹ̀bùn orin, òun nífẹ̀ẹ́ sí wọn láti máa bá wọn rìn kí wọ́n lè mú àyípadà rere bá ìrìn àjò ayé òun. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV. lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ keje nínú oṣù kẹsàn-án ọdún 2023. títí lójúmọ́ ọ̀la tẹ́tùmọ̀ láǹfààní sí ọ̀tún ìròyìn míì mú gbà ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà nínà wá ayọ̀ láti fi pàdé. fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.